Káàsán, ẹ kú dédé wò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ètò wa tí a fẹ́ ṣe lénìí ó máa dá lórí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní Ìdànrè nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣera wọn níṣekúṣe nítorí ètò ìdìbò abẹ́lé tí a mọ̀ sí primary election tí wọ́n ṣe. Wọ́n lu ara wọn, àwọn ẹlòmíì wà lọ́sípítù, wọ́n wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ẹlòmíì gan wọ́n fún ní gbájú gan, etí ẹ̀ gan ó yí. Bẹ́ẹ̀ làwọn kan ti jọ́lọ́run nípè nípínlẹ̀ Ondo nítorí òṣèlú. À ń ṣera wa níṣekúṣe nítorí agolo bọ́tà ráìsì méjì, owó tó máa fún yín. Ẹlòmíì tó gba World Expo gan, World Expo yẹn náà tó bá fọpọlọ sí owó tó gbà ń bẹ̀, òṣèlú náà ló máa tó fi sìn. Ẹlòmíì kẹ̀ wọ́n gbéṣẹ́ fún un nítorí wípé wọ́n fún wọn ní owó. Wọ́n gbéṣẹ́ fún un kó bá máa lu èèyàn bíi tiẹ̀ pa. Wọ́n rán wọn níṣẹ́ dé tòrutòru kẹ́ lọ́ máa nà àwọn èèyàn pa. Nítorí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú sìn, ẹ ti sọ àwọn kan di kò ní bàbá, àwọn kan ti di kò láya, àwọn kan ti di kò lẹ́bí kò lára. Torí òṣèlú, à ń ṣera wa níṣekúṣe. Àwọn Fúlàní tí wọ́n pọba ní ìpínlẹ̀ Ondo, a rí gbogbo ẹ̀yin jàǹdùkú tẹ́ lu ara yín, kẹ́ bọ́ta kẹ́ ní ẹ fẹ́ bọ́ wù ti ìjà àti àwọn Fúlàní àwọn báńdíìtì, àfi kẹ́ máa ṣera yín ṣekúṣe. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó dáa? Àwọn èèyàn tẹ́ pa ẹ ní ìsìn, inú àwọn ẹbí wọn lè dùn sí yín. Ẹ̀ṣẹ̀ ẹlù wọ́n lùkulù, ẹ ṣera yín ṣekúṣe, ẹ ṣera yín játijàti nítorí àtẹnujẹ. Ẹlòmíì wà kó máa bá ẹkọ̀ tí ì lajú, ẹlòmíì máa lajú hospital ló lajú sí, ẹlòmíì gan tí ì lajú ju báyé sọ̀rọ̀ ẹ lọ. Ẹ ti sọ ẹlòmíì, orí obìnrin tẹ́ wo fọ́tò ìsìn, wọ́n ti sọ di opó ọ̀sán gan, wọ́n ti pa ọkọ ẹ̀ nítorí ìjà òṣèlú ní ìpínlẹ̀ Ondo ní Ìdànrè. Ní Ìdànrè wọ́n ti ṣera wọn ṣekúṣe. Ṣé yẹn wà? Ó ṣèwà gidi, ìwà tó kì í ṣèwà ọmọlúàbí, ìwà tó bójú mu. Gbogbo àwọn tẹ́ ń jà fún ìṣàn ọmọ wà lóyìnbó, ẹ̀yin para yín torí olóṣèlú kan. Àwọn tẹ́ kẹ́ ń jà fún kẹ́ ọmọ wà lóyìnbó, wọn ò lè fún yín nínú ọmọ kẹ́ fi ṣaya, wọ́n á ní jàǹdùkú ni yín. Ẹ̀yin para yín dànù, ẹ̀ ń waste ẹ̀mí ara yín. Gbogbo àwọn tẹ́yin nífẹ̀ẹ́ tẹ́jọ́ tó jólóṣèlú yìí, ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ wọn, wọn ò nífẹ̀ẹ́ yín. Ẹ̀yin fẹ̀mí ara yín ta káìtì. Ẹlòmíì ba ara ẹ̀ láyé jẹ́ torí òṣèlú. Àwọn tó jẹ́ pé àwọn olóṣèlú wa ló yẹ ká máa pè ní apanimáwọ̀yí ọ̀dà. Àwọn eléyìí sí wọn sunkún, ẹ ti dàbàlújẹ́ sínú ilé wọn. Àwọn tó tẹ ìnà tó sọdá lábàá àwọn ayé máa dúpẹ́. Àwọn tó ti kú ńkọ́, àwọn ẹbí wọn máa gba kámú náà ni torí òṣèlú. Ẹ̀yin ẹgbẹ́ kan náà sì nìyẹn o, kò ṣe opponent. Nígbà tẹ́yin ẹgbẹ́ kan náà tẹ́ ṣera yín báyìí, báwo lẹ máa wá ṣera yín tó bá jẹ́ opponent? Ẹ máa pa wọ́n, ẹ máa dáná sun wọ́n ni. Òṣèlú wá di ikú dé pìnì. Òṣèlú wá di ikú dé pìnì. Ó wá di ibi tó yẹ pé wọ́n wá sọ di pé by fire by force. Ipò tó jẹ́ wípé a lè gbé lọ sọ́run. Ẹ wá sọ di do or die. Ẹ sọ di do or die. Òṣèlú. Pàtẹ́ pé ẹni ẹ fẹ́ lọ represent aráàlú, ẹ lọ represent aráàlú. Owó tẹ́ fẹ́ lọ kó jẹ ń bẹ̀, òun ló jẹ́ kẹ́ máa para yín, kẹ́ sàwọn èèyàn di súyà. Fúlàní la yìí ń sọ tàwọn báńdíìtì, ẹ̀yin tún para yín láàrin ìlú. Tàbá máa wá sọ owó tó pààyàn yìí sin ọlọ́pàá ò ní rí wọn kó.
wọn ò ní kó wọn gbàtọ́ náà bàbá ń gbẹ́jọ́ ṣé tondo state la rí àwọn state èmi náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀pọ̀ tó ti Ondo state ni àwọn ti Remo North nípínlẹ̀ Ògùn ní Ìṣàrà àwọn yẹn náà lúra wọn lé ìyọ̀kan náà dẹ́ pé yẹn náà gan hospital ló láǹdì sí kí ló dé ẹ wá sọ òṣèlú di oyè ìdílé bàbá yín ẹ wá sọ di oyè ìdílé bàbá ẹ torí ẹ para yín ọ̀lẹ́kẹ̀ níyàn Fúlàní pa àwọn ẹ̀yà yín ẹ̀ bọ́tà àti àwọn yẹn ẹ bá Fúlàní jà ẹ para yín ẹ sọra yín di ẹran ẹ para yín pakúpa kò yẹ kó rí bẹ́ẹ̀ ilé ayé tàwa yìí kò lè àwa ọmọ ẹ̀dá àwa la ṣayédogun àwa ọmọ ẹ̀dá àwa ni a ṣayédogun ilé ayé tó jẹ́ wípé ilé ayé tàwa yìí ó ti di pé kó lórí dorí ẹ̀mú gẹdún bọ̀ gbọ̀ngbà táwọn pè fún Yorùbá nation kẹ́ bọ́ta kẹ́ wá lọ fèsì àwọn tó ń pa wá tí wọ́n pa ìran yín ẹ̀ lè jáde ńgbà yẹn ṣùgbọ́n ibi tó di àtẹnujẹ kóńgò ráìsì kàtí 2000 àbí bí ẹ máa rí 50,000 láàrin ọdún mẹ́rin ẹ̀ ń para yín pakúpa ẹ̀ sọra yín di súyà ìdájọ́ ó bẹ o ìdájọ́ ó ń bẹ lọ́run ẹ sọ àwọn ẹlòmíì dọmọ òrukàn báyìí sọ ẹlòmíì dópọ̀ ọ̀sọ́gán ṣé irúwà yẹn da ẹ rà túbọ̀ tán ẹ wọjọ́ tẹ máa sùn tẹ́ ní jí mọ́ ibi òṣèlú ṣálẹ̀ gbogbo yín máa ń lé sí gbogbo yóò lé síbi kan tó dáa gbogbo yóò lé síbi kan tó dáa kò dáa o ẹ máa fàsìkò yìí máa sọ fún wa wípé iléeṣẹ́ Koiki Media bẹ̀ láti ń dábẹ́ ẹ̀dì bẹ̀ láti ń fọ̀bí òwe once again Koiki Media bring the work closer to your doorstep iléeṣẹ́ Koiki Media ibẹ̀ láti ń gbogbo àgbáyé wá sí ẹnu ọ̀nà yín a fẹ́ kí ẹ̀yin náà kẹ́ ṣàtìlẹ́yìn fún iléeṣẹ́ yìí ní gbogbo ọ̀nà tó ra fẹ́ tẹ̀síwájú jù báyìí lọ ẹ mọ̀ pé lọ́dọọdún là ń tẹ̀síwájú tó fẹ́ tẹ̀síwájú jù báyìí lọ ká máa ṣètò lóríṣiríṣi kẹ́yìn gan máa gbé ìpolówó ọjà wá ká bá yín polówó ẹ̀yin náà ẹ fi ti yín ran tiwa lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí iléeṣẹ́ Koiki Media ẹ máa mọ̀ pé independent journalist ni ọ̀gá wa Ọláyọmí Koiki wọ́n ń gbìyànjú bọ̀ ẹ̀yin náà túbọ̀ bá wa kún wọn lọ́wọ́ ẹ bá wa lọ́ọ̀fù program ẹ bá wa ṣí ẹ bá wa pín káàkiri nítorí wípé ẹ̀mí àwọn èèyàn tí wọ́n ń pa àyè àwọn èèyàn tó ń para wọn yìí lójoojúmọ́ ó ti pọ̀ jù ẹ má dẹ̀ gbàgbé láti ṣàtìlẹ́yìn fún iléeṣẹ́ Koiki Media ẹ jọ̀ọ́ torí wípé ṣó yẹ ká wá sọ ẹ̀mí wa nù nítorí òṣèlú torí kan tá à ní gbé lọ sọ́run tó jẹ́ pé ayé náà ni ká jà fún ìran wa ìyẹn di ìṣòro ṣùgbọ́n ká para wa nítorí òṣèlú ìyẹn wá rọrùn àwọn Fúlàní tó ń pa ẹ̀yà wa jẹ́ ká wọnú igbó ká pa wọ́n ní wọ́n pọ̀ ọba ní ìpínlẹ̀ Ondo àríkẹ́rọ́gẹ́ ẹ̀yìn tẹ́ ń lura yín pa yìí kẹ́ bọ́ta ẹ bẹ̀rẹ̀ sí ní kẹ́ jẹ́ kí ìlú mì tìtì ṣe wọ́n pọ̀ ọba láyé bẹ́ẹ̀ nípa ṣíkìn ìyẹn ò ká yín lára ẹ̀yin jà nítorí ìjà òṣèlú ẹ̀yin jà ìjọ orí burúkú torí ọ̀rọ̀ díẹ̀ tó fọ́mọlúàbí tó bá dénú á dodindi àní lè mú àjù báyìí lọ fún yín láti iléeṣẹ́ Koiki Media ẹ má gbàgbé láti bá a share prógámù yìí kẹ́lẹ̀ bá wa like ẹ ṣe ojú tẹ̀fí wò wá ò ní fọ́ etí tẹ̀fí ń gbọ́ wá ò ní di ọwọ́ tẹ̀dẹ̀ fi ń di fóònù náà mú ọwọ́ náà ní rọ ẹsẹ̀ yín kẹ́ Elédùmarè ò ní gbà lọ́wọ́ yín owó tẹ̀fí ra dátà náà àpò ṣáṣá múra kí n gbé àpò